Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tì ní bí a ṣe gbọ́ ọ wọ́n ní. Ẹ̀yin èèyàn lé wọ́n ní àwọn yèyé mẹ́ta wọ́n ní wọ́n bínú nítorí pé kábíyèsí ò jẹ́ kí wọ́n mú Tádéníkáwò lọ sí boot camp. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ owó làwọn ti ná, àwọn ti ra bẹ́ẹ̀dì. In fact wọ́n ní bẹ́ẹ̀dì tán náà rà. Wọ́n ní owó yẹn kò ṣeé dárúkọ lórí social media because èmi ò mọ bí téèyàn ti ń ra irú bẹ́ẹ̀dì yẹn fún ọmọdé. Ẹ̀yin èèyàn lé wọ́n nítoró jẹ́ ọmọ ọba yípe so bẹ́ẹ̀dì táwọn rà fún special ni. Wọ́n ní bí wọ́n ṣe lọ bá Queen Naomi pé àwọn fẹ́ mú Tádéníkáwò lọ sí boot camp. Wọ́n ní Queen Naomi ní no kò possible wípé òun ò lè gbà kí wọ́n mú ọmọ lọ sí boot camp láì ṣe pé bóyá òun mọ̀ nípa ẹ̀. Wípé àwọn ò lè fi ọmọ àwọn sílẹ̀ láti má rí ọmọ àwọn káwọn wá fi lé wọn lọ́wọ́ wípé kò lè possible. Wọ́n ní bí àwọn èyí mẹ́ta ṣe lọ bá kábíyèsí nìyẹn tó ń bínú. Wípé every time ni Queen Naomi máa ń ṣe bẹ́ẹ̀. Wípé Queen Naomi ò fẹ́ kí àwọn close mọ́ Tádéníkáwò wípé all the time ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní kábíyèsí dẹ̀ ní pé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn. Wípé kán fi Tádéníkáwò sílẹ̀. Wípé kí ni tiwọn gan lórí ọ̀rọ̀ Tádéníkáwò. Wípé ṣé dandan ni kán mú Tádéníkáwò lọ sí boot camp ni. Wípé ọlọ́mọ lòun ò fọmọ sílẹ̀ and so what. Wípé kí wá ló dé tó jẹ́ pé every time wọ́n máa ní Queen Naomi ò fẹ́ káwọn close mọ́ Tádéníkáwò. Wọ́n ní Queen Naomi ní pé kán fi Tádéníkáwò sílẹ̀ kán má mú lọ sí anywhere. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ọ̀rọ̀ yìí ò bá àwọ̀ yèyé mẹ́ta lára mu o. Wípé ṣe ni wọ́n ń complain ni wọ́n ń bínú. Wípé Queen Naomi ẹnìkọ́nà ti ń ṣe tí wọ́n máa ń fẹ́ máa mú Tádéníkáwò jìnnà sáwọn. Wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa pọ̀ jù. Wípé àwọn ò dẹ̀ nífẹ̀ẹ́ sí i. Wípé jẹ́ àwọn ní Tádéníkáwò. Bí a ṣe gbọ́ allegedly ni. Èèyàn lé ẹ jẹ́ kí n kí yín ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé lórí ọ̀rọ̀ boot camp ni o. Tí àwọn yèyé mẹ́ta láwọn fẹ́ mú Tádéníkáwò lọ tí wọ́n dẹ̀ ní Queen Naomi yarí wípé wọ́n mú ọmọ àwọn lọ sí ibì kankan. Wípé àwọn ò lè fi Tádéníkáwò sílẹ̀ láti lọ sùn ìta káwọn má mọ ibi tó wà. Ẹ̀yin èèyàn lé nǹkan tí wọ́n ní Queen Naomi sọ ni. Ó tọ́ ni. Báwo lẹ ṣe expect kí Queen Naomi fi Tádéníkáwò sílẹ̀? Kẹ́ wá lẹ fẹ́ mú lọ sí boot camp pẹ̀lú àwọn olórí tán wà nínú palace tó yẹ pé wọ́n ń dára oríṣiríṣi. Kí lẹ fẹ́ kí Queen Naomi sọ jù yẹn lọ? Kò sí nǹkan tí Queen Naomi máa sọ ju pé kẹ́ fi ọmọ wọn sílẹ̀ fún wọn lọ. Ṣé ó easy báyẹn pẹ̀lú gbogbo àwọn olórí tẹ́ kó jọ sínú palace tó jẹ́ pé àrà oríṣiríṣi náà ń dá? Kí ẹni ẹlẹ́ni kó wá lajú ẹ̀ sílẹ̀. Àìrọ́ o.
wọn ò gbọ́dọ̀ ṣerú nǹkan báyẹn. Even nǹkan tí Queen Naomi bá gbà wá yìí wọn á máa bínú. Ṣé ó wá easy báyẹn kéèyàn fi ọmọ èèyàn sílẹ̀ níbi tí oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà? Ìyẹn ò bójúmu o. Ẹ̀yin ará gist tá a gbọ́ níta ní ká mú wá sí etí ìgbọ́ yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè o. Please share this video, like and subscribe. God bless you. Mashallah. Love you all.